Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ìyá Esabodu àwọn náà ti jáde síta. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ó sọ̀rọ̀ nípa àṣírí tó wà láàrin Pastor Gabriel àti ọmọ Iyaibeji Arayele. And then Ọba Solomon náà dẹ̀ tún jáde síta. Ó sọ̀rọ̀ ilẹ̀kùn, ó sọ̀rọ̀ sí gbogbo àwọn tí wọ́n ń dragi Agbala Gabriel. Ó sọ̀rọ̀ sí arábìnrin kejì. Ó sọ̀rọ̀ sí Agbala Gabriel gan pàápàá. Débi wípé ó pe gbogbo wọn ní olè, alátẹnujẹ, olójú kòkòrò. Kò sẹ́ni tí ó sọ̀rọ̀ sí nínú gbogbo wọn. Ọ̀rọ̀ yìí jẹ́ nǹkan tí ó yàyàn lẹ́nu. Tá a bá tiẹ̀ gbọ́ gbogbo àwọn àṣírí tí ìyá Esabodu tó ń tú jáde nípa Agbala Gabriel, ẹ̀rù á báyàn pé nínú ayé náà ni irú nǹkan tó bẹ́yẹn ló ti ń ṣẹlẹ̀. K'Ọlọ́run kó ṣàánú wa. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ló jẹ́ pé ó hàn sáwọn èèyàn kan. But k'Ọlọ́run ṣàánú wa. Tí arábìnrin kejì ò bá jáde síta, a mọ̀ wípé a lot of people wọ́n á dákẹ́, wọn ò ní sọ̀rọ̀. So eléyìí ló fún àwọn èèyàn ní àǹfààní láti máa bọ́ síta láti máa dragi Agbala Gabriel. So jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ká gbọ́ nǹkan tí ìyá Esabodu tó sọ àti èsì tí Ọba Solomon tó fi ránṣẹ́ sí kejì àti màmá Esabodu. Ẹmọ tactics tó tún fẹ́ lò. Ṣé ẹ mọ̀ yìí pé kíní bímọ fún Rónkẹ́ ọmọ Iyaibeji Arayele? Màá play voice note. Ọmọ Iyaibeji ó ní ọmọ 5 months old lọ́wọ́. Ẹ̀rí kó jẹ́lẹ̀ lágbàlá, ó jẹ́rìí. To the extent pé àwọn ọmọ wọn tó kó ń bá àdàgbà tí wọ́n lọ grant interview, àwọn àgbàlagbà yẹn lọ dó sẹ́nu gate wọ́n ń búlé àwọn ọmọ Rónkẹ́. To me, Agbala Gabriel is dirty, very dirty. Will I say it's evil? Tó tún mú búlé mọ́, anyway máa ń ná wọn church ni. Mo níbo ló ti rọ́ mọ́? Ìbínú Agbala lẹ́yìn gbé 5 months ago, ó ní baby. Sherry, Gabriel, we can't compare him to the prophet or whatever in the Bible. Gabriel ń ba yé àwọn eléyìí jẹ́ ni, use and abandon. Ó ń ba yé wọn jẹ́ ni. I will come fully to narrate it for you. We need to save life from Agbala Gabriel. Tí ìyálàjẹ bá jáde yẹn fún Lọ́lá, tó bá jáde yìí náà lè máa bukú fẹ́ bá tiẹ̀ gé. That is all ẹ ṣe rí pé tí voice note yẹn ni I don't know why it's not playing again. Maybe I disconnected it. That's exactly pé Iyaibeji máa ra yìí voice note. So I have to go and answer to the call because ẹ kàn ń pariwo ni. Ẹ rí pé tí fracas wà lórí social media, gbogbo ènìyàn tó ti ní accumulated grudges. Àsìkò tẹ́lẹ̀ kan bá jáde, so yẹ àsìkò tí èèyàn kan bá jáde, I can't leave the person that leave Agbala, I can't, because it's on social media. We need to create awareness. Ó ń ba yá àwọn ọmọ yẹn jẹ́ ni. Ìsídà kó máa lo nǹkan lára wọn. Ìsídà kó máa fi nǹkan pawó kó. If not so, how can somebody have twins? Twins don't want precious. Ọ̀rọ̀ pọ̀ nídìí ọ̀rọ̀ yẹn mi gan ṣe investigation mi lọ. So in that aspect, tí èèyàn kan bá gbéyàn kan jà, ẹ rí i pé speakers máa pọ̀ nkálukú because they need the support. Tó ṣe máa sọ pé ẹnìkan kọ́ ló ń jà wàdí, èèyàn kọ́kọ́ ló jẹ́jọ́ mọ́. Mistake tí Iyalaje ṣe ni wípé nígbà tó ti mọ Muyideen yẹn, tó ti máa ṣeré ti Muyideen bí àpò tí mò ń gbà yẹn, gba ló ti yẹ kó pariwo jáde. Orí bó ṣe scam wọn fún Jerusalem wọn kò ní happen. The guy is just gullible. Kò lè dá church lẹ́ni ìlú òyìnbó wọn ti close it up, wọn ti file tax fún. It's not the way the pastors in the Bible, Eriki Dáfídì, àbáwọn prophet kìíní, kọ́ máa lẹ̀mí, kọ́ máa bí rú ètí gẹ̀wèrè actress yẹn lọ ṣe. Náà náwọn àwọn ṣe exhortation. Àjẹ́ náà ló máa ń dájẹ́ mọ́. Kéèsì ẹ̀pọ̀ gan-an, I will come and play the voice note mi náà gbà. It's so pathetic. It's so pathetic. The government cannot do anything. It's so pathetic. You are using them diabolically. Ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀. Kẹ́ bá mi bèèrè lọ́wọ́ Rónkẹ́, ó dà kan wọ́n lọ́mọ 4 ló wà lọ́wọ́ ẹ̀ pé bàbá 4 pé kò lọ́kọ pé rọ́ ló ń pa. Ta ló fún ní oyún nínú Agbala? That's the question I want to ask. Indirectly, what she says. But ọmọ Agbala ni mo pick points in the streets. Agbala ogun ló lọ́jọ́ kan ìpọ́njú. Gbogbo àṣírí ẹ̀ tó ń tú gbogbo ẹlẹ́yà tó ń ṣe ní ìsìn. Ogun boomerang ni. Ogun boomerang ni. Mo rí thousands of people ẹ bẹ̀rẹ̀ sí ń bú Agbala Gabriel. Báwo ló ṣe máa gba owó lọ́wọ́ aláìsàn? Ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tí ò ní sẹ̀kan lọ́wọ́ tó lóun fẹ́ máa gbowó fún àwọn ènìyàn, níbo lẹ́yìn rò pé ó máa ti máa jẹ? Ibi tí mo ti sọ pé ẹ̀gọ́ nìyẹn o. Ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó fẹ́ máa gbowó fún àwọn ènìyàn,
níbo lẹ́yìn tíǹkì bó ti fẹ́ máa jẹ kò sóko kò sẹ́rì níbo ló ti fẹ́ máa jẹ inú nǹkan tó ń ṣe yẹn ni. Now arábìnrin tó ń dragi Agbala Gabriel yìí ò bá ti má ṣe bẹ́ẹ̀. Torí pé kíni ní ìgbà tí arákùnrin yẹn máa bẹ̀rẹ̀ nǹkan tó ń ṣe yìí ó ti gbé gbogbo bùkátà ẹ̀ sórí nǹkan tó ń ṣe yẹn. Ṣùgbọ́n ìgbàgbọ́ ẹ̀yin ènìyàn ni wípé tí ènìyàn bá ti ń gbowó fún ènìyàn ẹ believe wípé ènìyàn ò ní problem. No, ènìyàn náà ní financial problem. So now ẹ jẹ́ ká máa tó bọ̀ o, ẹ má dé àwọn kọ́kọ́rọ́ mi o. Now ìgbà tí obìnrin yẹn máa lọ síbẹ̀ yẹn is with empty hand. Platform tí arákùnrin yẹn build tó fi ń gbowó fún yín iṣẹ́ ló ṣe kó tó kó àwọn ènìyàn yẹn jọ. Nígbà tí ó wá gbowó yẹn jáde sápá wa mú ẹni tí ọwọ́ bá kálá máa lẹ̀dí mọ́ ká ní pé o fẹ́ ṣe dáadáa ni o ò ní drag ẹ torí oore ló ṣe fún ẹ. Àwọn tó sẹ́ǹdì owó fún ẹ wọn ò mọ̀ ẹ́ òun ni wọ́n mọ̀. Ìbáì jẹ́ ọ̀nàkọ́nà tó bá lè gbà kó fi kó àwọn ènìyàn jọ òun ni wọ́n mọ̀. Ká ní pé o ti mọ̀ ni ẹ ò ní drag ẹ. Ẹ kàn lè ké gbàjarè síta wípé ẹ ló ẹ̀yin ènìyàn ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. Owó tí ẹ ń send sí wa látijọ́ yìí owó yẹn ò tíì pé o, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Pain tí mo pass through yìí pọ̀ o. Kẹ́ cover orúkọ arákùnrin yẹn. Torí nǹkan tí ẹ ṣe fún yìí ó right lójú àwọn ọlọ́pọlọ kúkúrú. Ṣùgbọ́n ẹ fi dínà mọ́ thousands of aláìsàn bíi titi yín tí anybody ò ní fẹ́ gbé wọn wá sórí platform wọn mọ́ láti wá gbowó fún wọn. Ẹ̀rí bí tí mo gbà yọ sí yín. Lóòótọ́ àwọn ènìyàn máa bú. Lóòótọ́ àwọn èèyàn máa fi sí yẹ̀yẹ́. Ògo kan ló fẹ́ parẹ́ yẹn. Bó ṣe wáhùn kí arákùnrin yẹn ṣe burú tó. Ó ti ṣoore fún àwọn èèyàn kan o. Bó ṣe hùn kí ó ṣe ní lọ́jíìkì yẹn tó. Ó ti gbé àwọn kan dìde o. Nígbà tẹ́ bá wá paná ògo ẹ̀ báyìí kí lè rè yín. Kò sí èrè nínú ká mú ènìyàn wá sílẹ̀. Gbogbo àwa ènìyàn pátá olè ní gbogbo wa àti ọba Solomoni tó ń sọ̀rọ̀. Ọ̀nà tí olúkálùkù gbà ń jalè ẹ̀ ló sọ̀tọ̀tọ̀. Kẹ́ tún gbé ìgbésẹ̀ kankan nínú ayé ẹ ronú dáadáa. Ẹ think deeply. Ẹni tí ó ń ṣe NGO ibẹ̀ ló ti máa jẹ. Ibẹ̀ ló ti máa mú. Ibẹ̀ ló máa ti bọ́ fámílì. Ṣùgbọ́n
pákéjì pé oríṣiríṣi. Àwọn NGO kan wà tẹ́ bá lọ bá wọn. Wọ́n sọ fún ẹ wípé owó tó fẹ́ gbà yìí tó bá ti gbà tán a máa là sí méjì ní. Ṣùgbọ́n ọ̀nà tí mànìyàn gbà ṣe eléyìí ó wọ́ kò tó dáadáa. Àwa náà ti gbowó fún àwọn èèyàn rí lórí íńtánẹ́ẹ̀tì. Àwa ò kì í bá èèyàn ṣe dídìrì. Mi ò ní sọ fún ẹ wípé a máa jọ pín. No? Máa gba owó ẹ máa fún ẹ máa pé. Bọ̀ máa sọ fún àwọn ènìyàn tó ń fún wa lówó pé tí ẹ bá fún mi lówó yẹn, tẹ́ ẹ bá fún mi lówó tèmi máa náwó arábìnrin yìí jẹ. Torí wípé mo free láti sọ ọkọ̀ tó bá wù mí. Èmi ò ní tìjú kébi wá máa pa èmi. Owó tẹ́ dá fún mi tí ẹ bá fèmí ní tọ̀dọ̀ mi. Mi ní kówó yẹn lẹ̀, mo dẹ̀ máa nà jẹ, kò sí nǹkan tẹ́ máa ṣe sí o. Ìgbà tẹ́ mọ̀ wípé fẹ́ fún arábìnrin lówó yẹ kẹ́ ti wọ́ díẹ̀ mọ́ àbí kẹ́ ìwà lọ sí family house yẹ kẹ́ lọ fún lò. Èmi ló introduce ẹ̀ sí yín. Ṣùgbọ́n ikú ìwẹ̀ ó ló máa ń pa ọ̀mùwẹ̀. Gbogbo wa ò lè gbọ́n tán. Wọ́n fi àkókò yìí sọ fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà. Máà nìyẹn, ìyẹn Agbala Gabriel. Ó lè sẹ̀yìn o. Bọ̀tẹ́ má paná ògo. Torí ẹ̀yin lẹ fà á. Ẹni tó ń bọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí ò níṣẹ́, tí ò ní kankan tó ń ṣe, tó dẹ̀ fẹ́ máa gbowó fún àwọn ènìyàn. Ó yẹ kí orí yín ti pé wípé inú owó tó bá gbà ló máa ti máa jẹ, tó máa fi máa bọ́ ìyàwó àti ọmọ. Ẹ̀yin lẹ empower. Ẹ̀yin lẹ sọ di bẹ́ẹ̀. Ìgbà tí sápá dẹ̀ mú ẹni tó gbowó fún ó lọ bá wípé kó fún un lówó. Nǹkan ẹyọ kan tí ẹ kàn lè ṣe mọ́. Tí owó yẹn bá wà lọ́wọ́ ẹ̀ kó dá padà fún arábìnrin náà. Àbí kẹ́ fi arákùnrin náà sílẹ̀ kí ẹ dáwó míì fún arábìnrin náà. Alàgbà, mi ò ní ẹ ṣe o. Mi ò dẹ̀ ní ẹ ò ṣe. Ṣùgbọ́n ènìyàn òun lè rí yẹn. So ó dá kéèyàn wà transparent nínú ayé, kéèyàn free. Kò dá kéèyàn wà nínú ìdè. So ẹ̀yin ènìyàn, ẹ má máa jẹ́ kí inú yín máa dùn láti bring ènìyàn down. Gbogbo yín lẹ bímọ. Ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ń dàbí ọ̀rọ̀ Jésù nígbà tó ń mú olóṣò yẹn wá sọ́dọ̀ ẹ̀. Tí Jésù ń wò wọ́n báyìí. Ìwọ tó bá mọ̀ pé ò dẹ́ṣẹ̀ rí kọ́kọ́ sọ lókùúta pa. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ́ ń sẹ́ndì owó sí GLGO. Ìwé tó fi wọ̀ lóyìnbó só mọ́. Ó lè ní gbogbo yín. Ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà tẹ́ sẹ́ndì owó GO. Ó lè ní gbogbo yín. Everybody ló lè. Gbogbo apáta ló ní jìbìtì. Situation tó bá yí wá. Ó ló máa sọ ìwà tó máa hù. Ẹni tó ti ń rówó ná tẹ́lẹ̀ tí ò bá rówó ná á dìdàkudà sí gbòòrò. Á díẹ̀ hànà. Á dolí jìbìtì lẹ́sẹ̀kẹsẹ̀. Ìwọ tó ń claim holy yẹn tó lóró oúnjẹ jẹ ní o. Okay? Tẹ́bí bá pa ẹ́ lọ́jọ́ mẹ́ta péré. Wà borúkọ fámílì ẹ jẹ́ mẹ́. Kò sẹ́ni tó kọjá àdánwò. Kò dẹ̀ sí ẹni tí ó kọjá àṣìṣe. Ẹ bá arákùnrin náà jà mọ́ níwọ̀nba. Kẹ́ fi sílẹ̀. Ọpọlọ tó mọ̀ láti fi jẹun òun ló ń ṣe yẹn. Ẹ̀yin lẹ dẹ̀rọ lágbára. So kò dẹ̀ sí bí èèyàn ṣe máa ṣe nǹkan
kí mistake má wáyé. I call it mistake. Kò tó dáadáa ni. So ìwọ tó bá mọ̀ wípé ìjọ tírú ẹ bá máa ṣẹlẹ̀ sí ẹ, tó bá mọ̀ pé o fẹ́ rí aláàánú, ẹ drag arákùnrin náà níwọ̀nba. Ẹ̀yin tẹ́tẹ́ sọ wípé máa arrest ẹ ní, ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n, ọ̀lẹ ní, olè ní. Ṣé kò sí ìgbẹ́ nídìí ẹ? Torí ìjọ tí wọn náà bá máa misbehave, bó sọ pé ó fẹ́ ṣe fún yẹn, bẹ́ẹ̀ náà la máa ṣe rán olùfisùn tiwọn náà tí ò ní fi bọ́m̀bẹ̀. Ẹ lọlẹ̀ dé mọ́ Tinubu, ẹ lọlẹ̀ dé mọ́ àwọn politician yín. Owó wa náà fi ń jẹun. Owó tí mo ní sàkáǹtì kò pé 10 million naira. Every day àwọn báńkì máa fi yọ 29,000, 23,000 every week. Mi ò mọ owó tó jẹ́. Àbí wọn kì í yọ lórí fóònù yín? Ẹ lọ fi agbára yẹn bá wọn jà. Ẹ yẹ káwọn ọlọ́pàá lọ mú. Àwọn ọlọ́pàá fúnra wọn gbé wiri. O lè fẹ́ mọ́lẹ̀. O lè fẹ́ mọ́lẹ̀. Gbogbo wa ló lè. Àtọba Solomon àti everybody. Àtọlọ́pàá àti president àti sójà àti everybody. Gbogbo ọmọ Nàìjíríà pátá olè ní gbogbo wa. We are all thief. Àti jẹ àti mú everybody wa ń wá kiri. Jìbìtì dájọ́ olè, jìbìtì wàásù fólè, ó ti pakasọ, ó ti rúnjú. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí ọba Solomon tó ti sọ. Ẹ rí i pé ọba Solomon sọ̀rọ̀ ilẹ̀kùn. Ọ̀rọ̀ yẹn ó fọ́nì, òótọ́ ọ̀rọ̀ dẹ̀ tún wà ń bẹ̀, kí ọlọ́ọ̀bá kó ṣàánú yàn. Because ìgbà tẹ́ rí i pé ọba Solomon àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ó pààyàn ní ẹ̀rín tó dẹ̀ fọ́nì sí yàn. So ẹ subscribe, ẹ comment, ẹ like, ẹ share. So I appreciate the support you so far. We love you all. Thanks for watching.